Ẹ kú ojúmọ́ o ọ̀gá mi, Alhaji Dr. Oríyọmí Hamzat, adẹ̀kú oríire ti àṣeyọrí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀rọ̀ Ọlọ́run ní 2027 ti kẹ́yìn náà kú oríire nìyẹn, kí yín kú oríire. Ọkàn mi lọ bí nǹkan kan ló jẹ́ kí n wò pé kí n sáré sí fídíò yìí kọ́kàn mi tó kúrò níbẹ̀. Ọkàn mi kí ìyá wa Peace, mi fẹ́ sọ́jú bẹ́ẹ̀ lọ torí nínú olólùfẹ́ wọn ni mo wà. Mo kí yín o, ẹ kú ọjọ́ mẹ́ta mà, ẹ pẹ̀lẹ́ mà, ohun gbogbo a máa tẹ̀síwájú mà. Bí mò ń bú ọ̀gá náà join àwọn tí wọ́n ń bínú oríire ọ̀gá. Orin tẹ́ ẹ wulẹ̀ fẹ́ kọ fún mi tipẹ́ nìyẹn tí ń bẹ lọ́kàn yín. Ìyẹn dẹ̀ ti cast. Ó ti cast. Torí pé tí nǹkan kékeré kan bá ṣẹlẹ̀, ó ń bínú rere ẹ̀ ní. Ẹni tọ́lọ̀ bá gbà fún, èèyàn máa ń gbà fún ni. Ẹni tọ́lọ̀ bá gbà fún, èèyàn máa ń gbà fún ni. Ṣẹ́yìn gbà fún. Mọ̀ tó ń pè ní kí sọ pé èèyàn gbà fún ẹni tọ́lọ̀ ń gbà fún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń gbà mí wà. Owó ni wọ́n ń pè ní oríire. Owó ni wọ́n ń pè ní pé sọ pé Ọlọ́run ń gbà fún yàn. Ṣé ẹni tọ́lọ̀ ń gbà fún, ṣẹ́yìn gbà fún? Ẹ mọ̀ wípé gbogbo wa nínú àìta wa yìí, a jọ wúlò fúnra wa ni. Ọ̀nà tó ní kálukú ń gbà wúlò sọ̀tọ̀ọ̀tọ̀. Tó bá ti dàbí ẹni wípé o ti ríra rẹ pé ìwọ ò lè wúlò fún ẹnìkan ló lè wúlò fún wọ. Ó túmọ̀ sí wípé o ò ní value kankan nìyẹn. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní value tó different sí value tọ̀dọ̀ títí ẹ, Ọlọ́run ti gbà fún. Ọlọ́run ti gbà fún yẹn tó fi ní value yẹn. Ìwọ náà wàá gbìyànjú àti fún ní support lórí nǹkan tí ó ń provide sáwùjọ. Value ẹ̀yẹn wàá fún ní support lórí ẹ̀. Láì ní àbùlà, láì ní kínníkínní ọkàn láburú. Tó bá wá rí ibi tó kù sí tó máa vet value ẹ̀yẹn, ibi tí wọ́n kù sí, ó wàá fi ṣe ìgbélárugẹ fún nínú ìrìn àjò pé a kò gbà lámọ̀ràn tàbí kò gbìyànjú àti ṣàtúnṣe àwọn nǹkan kan fún un. Because nínú ẹ̀ta wà yìí, wàá jọ máa kù sáwọn ibi kankan náà ni. Mi ìfẹ́ pọ̀ lọ́rọ̀. Ọ̀pọ̀ àwọn ènìyàn ní ọpọlọ wọn ò gbé tó ń ṣẹlẹ̀ nínú ayé mọ́. Kò dẹ̀ sí olórin ti kọrin, ohun táyé bá ń yí ká máa báyé yí. Tó máa ní ká báyé yí, ohun tí wọ́n sọ fún ọ ni wípé o gbúdọ̀ máa ronú sí pé ǹjẹ́ ní ọdún 10 tó ń bọ̀, 20 ọdún tó ń bọ̀, 30 ọdún tó ń bọ̀, ṣé báyé ṣe rí lásìkò yìí ṣe ló máa rí mọ́. O gbọ́dọ̀ wòye. Tó bá ti wá wòye sí pé kíní yẹn lè má rí bẹ́ẹ̀ mọ́, ó wà máa fọkàn sí àṣàrò pé kí ló yẹ kó máa wà nínú nǹkan tí wọ́n fi gbáyé nígbà yẹn. Tó bá wá fẹ́ mọ̀, ó wà wo àwọn ọmọ kéékèèké tó wà níta táwọn jẹ́ ọmọ àkókò yẹn. Kí ni àwọn ń ṣe tí àwọn fi ń gòkè nínú ayé? Kí ni àwọn àgbààgbà kan ṣe lọ́dún 10 sẹ́yìn nígbà tó wà ní kékeré díẹ̀ tí wọ́n fi gòkè? N tó fi mọ̀ wípé tòótọ́ ni pé ìyípadà máa ń dé báyé nìyẹn. Ẹ má jẹ́ n tàn yín, ìyípadà máa ń dé báyé. Àwa ní ojúnú yẹn, a sì jókòó a sì rò. A mọ̀ wípé ohun tí wọ́n ń pè ní rubbish oníọ̀padà di ọjà tí ó máa tà jù lágbàáyé, àgàgà lórí social media. A wà á lè ti torí pé báyà rí pé bully, rubbish, nonsense kan ló fẹ́ máa tà. Ká ní wípé a wà á máa blackmail ọ̀gá wa tàbí a máa sọ ohun tí ò dáa nípa wọn. Ṣùgbọ́n má gbàgbé, ayé ò gọ̀ mọ́, ayé ń gbọ́n sí ni. Ẹni tó bá jẹ́ dìndìnrìn tó sì rò pé ayé dìndìnrìn, ó ló máa bọ́ síta tí ó sọ wípé ọ̀gá wa Alhaji Oríyọmí o, wọn kì í ṣe èèyàn líle. Bẹ́ẹ̀ àwọn bí lè lórí interview kan
yóò sọ pé rárá àwọn ìsíwá sí yẹn líle o. n tó fà tó yóò sọ bẹ́ẹ̀ ó ti yé mi, ó ní wípé òun náà ti fìdí ẹ̀ múlẹ̀ lọ́kàn rẹ̀ pé tán bá sọ pé ẹni yìí le dájúdájú èèyàn burúkú ni. n tó jẹ́ ọmọ rẹ̀ wípé òun náà dẹ̀ ti rò pé Oríyọmí èèyàn burúkú ni ló jẹ́ kó máa sọ bẹ́ẹ̀ o. ẹ lọ wò dáadáa, tọ́lọ́pọ̀lọpọ̀ ìdánú ayé tó bá ní pé wọ́n bá fẹ̀sùn pé ó ti le jù kan, a máa bínú, a sọ wípé wọ́n sọ pé èèyàn burúkú lòun. èmi wá lọ sórí broadcast láti lọ fún interview, wọ́n bi mí léèrè wípé èèyàn wo l'Oríyọmí, mo ní èèyàn líle ni wọ́n. kódà ní tó interview mi náà sọ pé wọ́n sọ wá ṣùgbọ́n wọ́n kàn lé ní, wọn kì í ṣe ènìyàn burúkú. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń sọ pé ẹni tó bá ti lé èèyàn burúkú ni. tó bá jẹ́ pé gbogbo ẹni tó bá ti lé ló jẹ́ ènìyàn burúkú, a jẹ́ pé ènìyàn burúkú lèmi náà, torí pé mi náà le. n tí àwa sọ yẹn ayé ó tẹ́tí gbọ́, torí pé yóò gbé ọpọlọ àwọn ènìyàn, àwọn èèyàn kan tó ti gbàgbọ́ wípé, torí pé kò ń ṣe pé àwọn tó nígbàgbọ́ pé ènìyàn tó bá lé èèyàn burúkú ni, kò ṣe pé àwọn náà déédéé gbàgbọ́ bẹ́ẹ̀. àwọn kan ló direct ọpọlọ wọn lọ síbẹ̀ láti lè máa sọ èèyàn tó bá lé lẹ́nu. ṣebí tí mo ń sọ náà ṣẹlẹ̀ lágídígbò náà ó ṣẹlẹ̀ lágídígbò náà lóyìn lágídígbò tó bá possible wípé wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa Igwe, kí lè máa wí? ẹni Igwe kì í gbọ́ràn, Igwe ó ti le jù, tàbí ká sọ pé ó ti burú jù. àsìgbékalẹ̀ èdè Yorùbá ń gbà míì ó máa ń túmọ̀ sí nǹkan mi. lẹ́sùn mi tẹ̀lé fi kàn mí lágídígbò tó kọjá yẹn, ṣùgbọ́n àwọn tẹ́ bá ń sọ ọ́ fún àti ahọ́n tẹ́ bá ti ń sọ, àwọn kan wà máa túmọ̀ ẹ̀ sí pé ènìyàn burúkú lórí ẹ̀mí wọn. ṣùgbọ́n ènìyàn tó bá jó lólùfẹ́ mi nínú àwọn tó wà lágídígbò wọn ni pé Igwe sì wá burú ni o, ọlọ́kàn funfun ni, ènìyàn tó jẹ́ pé ó simple ni, lẹ́yìn pé tó bá rí nǹkan tí ó fẹ́ kó àtàkẹ́ ó tán, ibi ó kù sí náà nìyẹn. tí n bá wá bọ́ sórí afẹ́fẹ́ tí n bá sọ nǹkan yìí nípa ọ̀gá wa Alhaji Oríyọmí, ṣé mo ti tako ambition wọn? ṣé ẹ rò pé àwọn tó gọ̀ la fẹ́ ṣe campaign fún ni? mo kí wọ́n le, ta ni ò mọ̀ pé Igwe le? wọ́n tó tọ́ mọ̀ pé ìyá pé mo lé yẹn òun ni mò ń jẹ lọ́dọ̀ Alhaji Oríyọmí lọ́wọ́. pẹ̀lú bẹ́ẹ̀ náà èmi ò fẹ́ service kún tèmi. nǹkan àkọ́kọ́ tí mo sọ tẹ̀lé sọ pé ó sọ tí ò dáa nípa Alhaji Oríyọmí nìyẹn. kí ni àìdá ń bẹ̀? èmi gan ni mo sọ tó dáa jù. òye yín ò gbé ló fà á. òye yín sì gbé, ẹ mọ ìrísìn tẹ́ fi ń ṣe tẹ́ ń ṣe. torí pé mo ti ká aṣọ kúrò ní ojú eégún, mo ti ká àwọn kúrò lójú egígun yín. òun ló fà á. ẹ̀kejì bẹ́ẹ̀ tí mo sọ, mo ní ilẹ̀kùn tó ṣí wọnú àgídìgbò wípé ilẹ̀kùn àbòsí ni, ara wa ń ta yín. ẹ wá ń lọ mọ́ ìrìn àjò bẹ́ẹ̀ ṣe mọ́ ṣe látẹ̀yìn wá láti jẹ́ pé kẹmọdọ́gbọ́n tún ọpọlọ orí ẹ bẹ́ẹ̀ pé ń tún ọpọlọ ọmọ kékeré. ẹni tẹ́ mọ̀ pé ó gbé jù yín lọ ń gbogbo ọ̀nà. tí gan ni mo ń ṣe, mo fẹ́ sin gbẹ́rẹ́ pàkọ́ lẹ́ẹ̀kẹ́ mọ̀ yìí pé ọjà àbòsí tẹ̀ ń ná lọ́wọ́ ó ti fẹ́ tán o. kẹ́ mọ̀ prepare ara yín sílẹ̀ o, kí tsunami kó bá gbé yín lọ. ní tí wọ́n rán yín ẹ wá ń jẹ. mo bẹ́ẹ̀ ṣe ń dọ́gbọ́n bí àwọn ìgbésẹ̀ kan tẹ̀ ń pàṣàmọ̀ tẹ̀ ń ṣe everything ni mi ń gbọ́. ẹ jani lọ́dọ̀ tèmi kò tó rò. síléwọ̀ kánà bàbá kò sọ́nà ni, ní tí mo bá ti sọ mo sọ́ tèmi nìyẹn. tó bá dẹ̀ pè mí pé reason tí mo fi sọ màá ṣàlàyé níwọ̀nba tí n bá rí pé olólùfẹ́ mi ló pè mí, láti jẹ́ pé kí fi gbé òye tiẹ̀ náà kúrò níbi pẹ̀tẹ̀pẹ́tẹ̀ tẹ́ ti ta sínú làákàyè oníkálukú káàkiri. ṣé ọjà Gídígbò kálà ná lágídígbò ni?
ọjà àbòsí òun kọ́ làná lágídígbò ni. ìmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ gbé kínní ìdání ẹ̀bi yín kọ́ mo sọ̀nà kò ń ṣẹ̀bi yín, ibi tó ń lé bá fọ̀nà sí làlejò máa ń tọ̀. mo wá ń fi àǹfààní yẹn gba Alhaji Oríyọmí Hamzat lámọ̀ràn wípé tòótọ́ ni mo ń rí àpẹẹrẹ wọn, mo lè má sọ bẹ́ẹ̀ nínú interview tí mo ṣe, tòótọ́ ni mo ń rí akitiyan wọn lórí kí báwo ni Àgídìgbò sì máa wà sẹ́tù tó fi jẹ́ pé ní táwọn ń wò láti ta yẹn náà ló máa dún nínú ilé. wọ́n á gbà wọ́n lámọ̀ràn because mo rí pé wọ́n ń gbìyànjú. kí ni ìgbìyànjú tó ń ṣe? ó ní wípé wọ́n ń lo ìlànà igi ọ̀dà ẹ̀yọ̀ ná, igi ọ̀dà ẹ̀yọ̀ ná. òun ló ṣokùnfà tán fi ṣiṣẹ́ kan igi ti igwe náà pẹ̀lú àwọn kan náà pàkíyèsí pé igi igwe náà ọ̀dà, igi igwe ń ṣèfín, òun ni wọ́n fi yọ ná náà. whereas ọjà àbòsí tó ń tà wàràwàrà lọ́wọ́ òun ni wọ́n fi ń gbé ìgbésẹ̀ yẹn. wọ́n ń wá solution sí báwo ni ìrìn àjò Àgídìgbò ṣe settle tí ò ní rí bákan náà mọ́. èmi wá sí wọn gbẹ́rẹ́ ìpàkọ́ wípé igi ọ̀dà ẹ̀yọ̀ ná kọ́ ló kàn, ẹ kọ́kọ́ tilẹ̀kùn àbòsí ná, ẹ kọ́kọ́ tilẹ̀kùn àbòsí ná. tẹ́ ẹ bá ti tilẹ̀kùn àbòsí tó bá ti tì, fúnra igi tí ò dáa ní ọ̀yọ́ rẹ̀ ná. kì í ṣe pé àwọn kan ní ò mọ pàkíyèsí yín sí pé igi ọ̀dà ẹ̀yọ̀ ná, igi ọ̀dà ẹ̀yọ̀ ná. fúnra igi tó bá ń pọ̀ òun ò dáa tí bá ń ṣe dáadáa fúnra rẹ̀ ni ó wá solution sí ọ̀rọ̀ ara ẹ̀ tí ò bá fẹ́ kí òun yọra àwọn ná. so n tí mo sọ tó jẹ́ kejì nu. ìkẹta ni wípé mo fi ẹ̀sùn kan ọ̀gá wa wípé kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn àbòsí yẹn ni wípé tó fi jẹ́ pé àwọn ni wọ́n jẹ̀bi ẹ̀, ó ní wípé wọ́n jẹ́ ẹ̀dá kan tí máa ń gbọ́ ìrande. pé tán bá fẹ́ tilẹ̀kùn àbòsí, kọ́kọ́rọ́ tí wọ́n á fi tì ní wípé wọ́n á kọ́ jìnnà sí ìgbọ́ ìrande. kò lè kí n sàwọn nìkan, ọ̀pọ̀lọpọ̀ àwọn eléníyàn wa ní Nàìjíríà, àwọn alágbára, àwọn tí wọ́n jẹ́ àwọn olówó tí wọ́n kànrìn, tí wọ́n láàmìlaka, tí wọ́n lówó lọ́wọ́, ìlànà yìí ni wọ́n fi ń rìn ìrìn àjò ayé wọn. kó sì mọ́ gbàgbé tí ẹ bá sọ pé bí ẹni ìṣáájú ṣe ṣe nǹkan kan ló ń ṣe fẹ́ ṣe títò náà, kó mọ́ gbàgbé yìí pé resort tó fún àwọn ẹni ìṣáájú ló máa fún òun náà. á dẹ̀ máa ń sọ pé àwọn fẹ́ ṣe nǹkan àwọn lọ́tọ̀lọ́tọ̀, kó mọ́ ṣe bí àwọn àgbàlagbà kan nú àwọn olówó wa nílẹ̀ Yorùbá, kó mọ́ ṣe bí ìkan nínú àwọn ọ̀gá wa ní ṣe pìrìsẹ́ńtà tó náà ti rédíò, mo gbọ́ ní lórí afẹ́fẹ́ ni wọ́n ló sọ wípé èèyàn tí ò bá lówó jù òun lọ ò lè advice òun, torí pé n tó mú kọ́mọ̀ lówó lọ́wọ́ dájúdájú kò lọ́gbọ́n òun lórí ni. ìpè torí ìdí èyí ẹni tí ò lówó lọ́wọ́ kí lọ́gbọ́n orí ẹ̀ tó fẹ́ fi advice òun, mo pé ó rí sọ n tó sọ yẹn ó rí sọ, ṣùgbọ́n mistake ló ṣe láti sọ bẹ́ẹ̀ jáde. ẹni tí ò ní ní tó ní, ọgbọ́n orí kọ́ ni wọ́n fi ń kówó jọ ń gbà míì, torí òpin ọgbọ́n ó ní ìgbà fọlọ́hun. mo sì rò pé yẹn kì í ṣẹ̀dá bẹ́ẹ̀, ló jẹ́ kémi ó mú advice mẹ́tẹ̀ẹ̀ta yẹn wá. àkọ́kọ́ pé mo mọ̀ pé ẹ lé o, ṣùgbọ́n èèyàn dáadáa nìyí. mo fi direct gbọ́ àwọn èèyàn tó fẹ́ máa plug èèyàn burúkú mọ́ ìgbésí ayé yín torí pé ẹ jẹ́ ní líle, mo fi dá wọn padà káwọn náà lè ronú bó ṣe kí wọ́n ronú ni. ẹ̀ẹ̀kejì ibẹ̀, ilẹ̀kùn tó sì wọnú Àgídìgbò wípé ilẹ̀kùn àbòsí ni tí mo sọ, mo fi gbìyànjú àti sọ fún yín kàkíyèsí pé ẹ wo dáadáa, ọjà àbòsí ló ń tà wàràwàrà lọ́wọ́ l'Àgídìgbò, ẹ mọ̀ bí ẹ ṣe ká bánà ọjà àbòsí ńlẹ̀. ẹ̀kẹta abẹ mo jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀yin gangan fúnra yín lè fa àǹfààní ẹ̀ lẹ́ o. àwọn tí wọ́n ń nájà àbòsí lọ́wọ́ ìgan tí wọ́n champion ẹ̀, àwọn gan ò sọ pé àwọn nájà àbòsí pẹ̀lú yín o, ṣùgbọ́n nígbà tí wọ́n ti rí pé òun ló ń jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín, òun ló jẹ́ kí wọ́n establish ẹ̀ o. wọ́n dẹ̀ ti ń fọ́ méjèèjì kó jẹ, wọ́n ti ń rí èrè ọjà àbòsí yẹn seriously. so kí wàá lè bú tí mo bú wọn, kí ni ìjà tí mò ń bá wọn jà, kí ni oríire wọn tí mò ń bínú,
kílẹ̀ kí n sọ yìí ni pé mo sọ nǹkan kan fẹ́ nìkan lánàá mo ní pé program mi ojú akọ mo ń ṣe ní Almond FM wípé àǹfààní ti sílẹ̀ báyìí fún àwọn olóṣèlú wípé mo ti ń gbègbèsè àti máa rìnrìn àjò àwọn tó jẹ́ àwọn candidates látòrí àwọn president gan ni o, senator ni o, federal rep ni o, state honorable ni o, tó fẹ́ dìbò ní 2027 ní gbogbo ẹgbẹ́ òṣèlú pátá ó ní máa gbìyànjú àti mú lẹ́tà mi dé. Ó wá ní pé ẹnìkan tó wá bí ní pé ṣe ọ̀dọ̀dọ̀ ọ̀gá rẹ̀ náà mo ní ìsìn wá ní débẹ̀ wọ́n wà nú ẹni tí màá kọ́kọ́ pè gan gẹ́gẹ́ bí àlejò mi sórí program yẹn. Ó sì ọ̀rùn kan òṣèlú kan máa wá ìwọ tó ti ń bú wọn ọ̀nà gbogbo ń gbà bú wọn mo ní wọ́n máa wá tó ń bà wá wá mọ̀ sí ẹ̀mọ̀ pé wọ́n fẹ́ bá mi jà ni. Àjẹ́ pé n tí ẹ̀sùn tí mo fi kàn wọ́n kí èsàrà nìyẹn àjẹ́ pé sì tó ń gbọ́ràn dé náà nìyẹn.